àfi kí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Excellency Bọ́lá Ahmed Tinubu àfi kán rúpá rúnsẹ̀ sí ọ̀rọ̀ state police yìí o. Ẹ má bínú ẹ̀yin yẹn wa o pé ọ̀rọ̀ state police náà ni mo tún gbé wá. Ó ní fídíò kan tí mo ṣe alábàápàdé ẹ̀ ní tó tún fà á. Bí bẹ́ẹ̀ kọ́ mi ò kì í fẹ́ràn àtẹnumọ́. Nínú ẹni tí ayé rẹ̀ máa dá la máa wà. Ẹni táyé rẹ̀ ó bàjẹ́, ayé rẹ̀ ó bàjẹ́, àní sínú ẹni táyé máa bàjẹ́. Aláyé bàjẹ́ làwọn ará bí o. Aláyé bàjẹ́ ni wọ́n. Mo máa fi fídíò yẹn hàn yín. Kí ló dé táwọn ará bí tí wọ́n ní àwọn ò fẹ́ state police? Ọ̀kan nínú àwọn gbajúmọ̀ ẹlẹ́sìn mùsùlùmí lára àwọn Islamic scholars, àwọn tí wọ́n jẹ́ gbajúmọ̀ àáfàá nílùú Jos, wọ́n bọ́ta. Àwa sì mọ̀ wípé àwọn kọ́ ló ń sọ̀rọ̀, wọ́n ń lò wọ́n ni. Gbogbo wàhálà tí wọ́n bá fẹ́ dálẹ̀, pàápàá jùlọ ní North, pàápàá jùlọ àwọn Fúlàní, mọ́ṣáláṣí ni wọ́n ti ń bẹ̀rẹ̀, torí tí wọ́n bá ti pín àwọn nǹkan díẹ̀díẹ̀ fáwọn àlìmọ́jèrè wọn, àwọn ọmọ tí ò dá nǹkan kan mọ̀ àti àwọn tó kàn wà ń bẹ̀ tó yẹ wọ́n ó dá nǹkan mọ̀, ibẹ̀ wọ́n ó ti bẹ̀rẹ̀ sí sọ pé àfẹ́lẹ́yìí. Tẹ́nikẹ́ni bá wá fẹ́ takò wọ́n, wọ́n á sọ dọ̀rọ̀ ẹ̀sìn. Àfáà yìí sọ̀rọ̀, ó ní threat ní state police jẹ́ fún àwọn ní North. How come? Mo tún rí fídíò ẹnìkan nínú àwọn èèyàn yìí náà. Màá fi yẹn hàn náà gbà ọ̀rọ̀ ralimọ́ ni. Gbogbo ohun tó sọ pátá àfi bí ọ̀rọ̀ rúnrún. Kí n tó fi fídíò yẹn hàn yín, ṣé rí wọn ò bá pariwo, wọn ò bá ké, wọn ò bá ta, kódà kan wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ Pakistan, Turkey, Iran, èwo tó ní China àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò yẹ kí ìjọba ó dáwọ́ ọ̀rọ̀ state police dúró àfi kó ṣeé ṣe o. Ta làwọn ará bí? Mo mí àwọn Northerners nínú Nàìjíríà tí ẹ̀yà ti pọ̀ tí kì í ṣe ẹ̀yà kan ṣoṣo. Kí ló dé tó fi jẹ́ pé tiwọn ni wọ́n fẹ́ kó máa ṣe? Ẹ̀ṣẹ̀ wo ló wà lórí state police? Àwọn ló yẹ ká support state police, ṣùgbọ́n torí wípé ọ̀daràn ní sá fọ́lọ́pàá. Wọ́n mọ̀ wà ọ̀daràn tó wà lọ́wọ́ wọn, wọ́n sì mọ ewu tí àwọn ń kó bá orílẹ̀-èdè yìí. Wọ́n mọ̀ pé tí state police bá wà, o ò lè dúró sójú títì kó lọ fẹ́ kírun nílùú onílùú. O ò ní ká pa títì rẹ fún ẹ lójú títì pọ̀ fẹ́ kírun nílùú onílùú. Wọ́n á sọ fún ẹ pé lọ mọ́ṣáláṣí tàbí kó lọ ilé ẹ̀kọ́ lọ kírun ni. Wọ́n mọ àwọn nǹkan tí state police lè ṣe, ṣùgbọ́n torí pé wọ́n ti lẹ́nu lórí àwọn federal police, wọ́n lẹ́nu, wọ́n mọ̀yàn, ọmọ wọn pọ̀ ń bẹ̀. Àti nínú sójà ni wọ́n fi ń jayé tí wọ́n ń jẹ yẹn. Kí ló dé tó jẹ́ pé gbogbo ohun tó bá dáa fún orílẹ̀-èdè Nàìjíríà tí ò bá ti já wọn nìkan ló dára fún, kò dára ni. Kódà kó jẹ́ pé wọ́n fẹ́ jẹ àǹfààní kékeré ń bẹ̀ báyìí, wọ́n máa deny ẹ̀, wọ́n dẹ̀ máa fi dá wàhálà lẹ̀. Báwo ni state police ṣe máa jẹ́ threat against them? Ẹgbọ́n tá a fa ẹ sọ, èdè wọn ló fi sọ o, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wọnú ẹ̀ àtàwọn ìbéèrè tá a béèrè lọ́wọ́ àwọn tó gbọ́ èdè yẹn. Anyway, mo padà sọ fún pé back to sender. Kí ló dé? Ó mì wípé wọ́n kúkú fara mọ́ àìsí ètò ààbò tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà ju kétò ààbò wà lọ. Irú agbára wo ni wọ́n ní tó le tó bẹ́ẹ̀? Abálájọ ó ń ṣòro ṣe tí ààrẹ bá sọ pé ẹ ṣe nǹkan báyìí nílé ìgbìmọ̀ aṣòfin. Mo dẹ̀ sọ́nù ètò mi kan, mo ní ààrẹ má wojú ṣe àwọn aṣòfin o. Tó bá jẹun tó máa mú kí orílẹ̀-èdè yìí kan kọrin ire kì í nìyẹn. Ẹ jẹ́ ká yẹ orí pa àwọn aṣòfin gan ọ̀ràn wá lọ́wọ́. Kí ló dé? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ pé bẹ́ẹ̀ fẹ́ fò ká ẹ fò, tẹ́ ẹ bá fẹ́ dà ká ẹ dà, òun máa achieve state police. Ó tó gẹ́. Bẹ́ẹ̀ni tó ń kọrin bá ń súfèé,
tó tún yín mú ó ń tan rẹ̀ jẹ ni yóò padà fail. Now àwọn people yóò wà peaceful, wọn wà peaceful lábẹ́ ẹ̀sìn tí wọ́n pè ní ẹ̀sìn àlàáfíà. Why tó jẹ́ pé if anything tí wọ́n bá fẹ́ béèrè nǹkan kan lórílẹ̀‐èdè Nàìjíríà, tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ wàhálà, tí wọ́n bá fẹ́ béèrè fẹ́tọ̀ wọn, àwọn ẹ̀yà yìí, àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n máa kọ́ gbé jáde. Why tó jẹ́ pé àwọn oníwàásí wọn ni wọ́n máa ń kọ́ gbé jáde, kò wọ́pọ̀ nú àwọn olóṣèlú wọn tó ń jáde tó ń sọ̀rọ̀. Why Gumi, why irú àwọn bàbá àfáà tí mo fẹ́ fi fídíò rẹ̀ hàn yìí, máa fi hàn yín. Àwọn ẹni yóò wà peaceful rárá o, wọ́n dẹ̀ jẹ́ ká rí religion tí àwọn ń ṣe, àṣọ mùsùlùmí ibòmí o, bíi pé tọ̀dọ̀ wọn ò wà peaceful. Ó lé àwọn northerners yìí nìkan wọn àdẹ̀fẹ́ state police nítorí àjẹ́ndà wọn. Àjẹ́ndà wọn ni pé wọ́n fẹ́ gbalẹ̀, wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n fẹ́ lẹ́tọ̀ọ́ sí nǹkan tí kì í ṣe tiwọn. Wọ́n nígbàgbọ́ nínú violence, nínú wàhálà àti ìdààmú, ká dà nǹkan rú làwọn fi lè débi táwọn ń lọ. Ṣé ẹ mọ̀ pé most of them gan tó wà nípò tó ga lénìí, wọ́n rún wọn mọ́ bẹ̀ ni. Ibi tọmọ Ìgbò, ọmọ Yorùbá tí wọ́n bá ti ní 100, tí wọ́n bá ti ní 20, wọn á ní wọ́n gbìyànjú. Bó lọ́pọlọ 20 àtọpọlọ 100 ṣe lè papọ̀? Báwo lẹni tó kàwé tó rí ẹ̀ pé báwo ló ṣe fẹ́ nígbàgbọ́ nínú violence? Ẹ̀bi ta ni? Ẹ̀bi olóògbé Muhammadu Buhari ni. Tinubu ṣe bẹbẹ fún wọn ní north. Ṣé wàá lè sọ pé Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, excellency, tó jẹ́ pé ńgbà tó fẹ́ wá ìbò, tó ń lọ bẹ̀, tó ń ṣe gbá, tó ń ṣàwo fún wọn, òun náà ló sponsor Buhari tó fi di ààrẹ orílẹ̀-èdè yìí. Ṣé ẹ believe pé Tinubu lè padà dúró sórí ọwọ́ ẹ̀ kó sì máa ré wọn lẹ́pa nínú òṣèlú díẹ̀díẹ̀ nítorí ó mọ̀ wípé àwọn ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà? Bí bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá ṣe tó kù díẹ̀ káàtó, tí ó bá yé wa á jáde á béèrè. Èyí tó bá yé wa ẹ jẹ́ ká sọ. Lásìkò yìí excellency ń ṣe bẹbẹ nípa bó ṣe ń ṣe kíni, ó ń ká wọn mọ́ kọ́nà, ó ń ká wọn mọ́ kọ́nà. Nǹkan tí wọn ò rò ni wọ́n ń bá, ìdí tí wọn ò sì fẹ́ Tinubu lẹ́ẹ̀kejì nìyẹn. Ẹni tó lè pàṣẹ fún tó máa dá wọn lóhùn. Ṣé ìgbọ́ kí Buhari sọ̀rọ̀ nípa state police rí? Wọ́n ló kó bọ̀ fún àwọn mẹ̀yẹ́ tí a là, ẹ gbọ́ kó fún yín lésì. Òun náà dà lé ní. Ìyẹn làwa fi ń sọ fún bàbá wa excellency Bọ́lá Ahmed Tinubu, àwọn òfin kú yọ Buhari, gbogbo wa la máa lọ bí tó lọ. Ṣùgbọ́n tí ẹ bá ṣe lé ní ọ̀rọ̀ tán ní lọ́la, ẹ má jẹ́ kọ́rọ̀ state police tẹ́ dáwọ́lé, a ti mọ̀ pé tẹ́ bá lẹ́ máa ṣe nǹkan, ẹ máa ṣe. Nígbà tí àwọn northerners ń sọ wípé ó máa ba ètò democracy jẹ́, ẹjọ́ ń gbolo ti jọra wọn. Báwo ni democracy, báwo ni state police ṣe máa bàjẹ́? Hisba police tó jẹ́ ti sàárìà kò sì bàjẹ́. Tẹ́ bá wo bàbá tí fẹ́ fídíò rẹ̀, èyí tí bá parí ètò, tẹ́ bá wo bàbá ẹ̀, Hisba police ló dúró sẹ́yìn ẹ̀. Ẹ̀yin lè máa campaign pé dandan ni sàárìà níbi tí ò ti kàn wọ́n, ṣùgbọ́n state police àkóbá ló máa jẹ́, wọ́n fi ń threaten yín ni. Ṣebí state police la pè é, ò ní kọjá àyè rẹ lọ sí state míì lọ bèrè tí ì ṣe tiẹ̀ ni. Ó wá yẹ káwọn èèyàn ká máa sọ jí báyìí o. Ìdí tí àwọn people fi ń draw wa back ni pé wọ́n fẹ́ máa gbẹ̀tọ́ ẹni ẹlẹ́ni lọ́wọ́ ẹ̀. Wọ́n sì ti mọ̀ túmọ̀ state police gan-an. Wọ́n mọ̀ pé àwọn làwọn ń kọ̀ sí wàhálà, àwọn làwọn ń kọ̀ sí trouble látara ẹ̀sìn. Wọ́n fi ń sọ pé we don't want state police. Ẹjọ́ nítorí ọlẹ́jìn béèrè kan. Àwọn wo, ẹ̀yà wo nìṣòro orílẹ̀-èdè Nàìjíríà? Kí lọ́nà àbáyọ? Ẹ bá wa fi sábẹ́ comment section. Kí ni ìtumọ̀ àti àǹfààní Hisba police, Sharia láwọn ibi tí ò ti kàn wọ́n? Kí ni àǹfààní state police? Ẹ bá wa gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Kí ni ìdí tí wọ́n fi sọ pé àwọn ò fẹ́?
ṣẹ́rí ẹ̀yin northerners àgàgà ẹ̀yin Fúlàní àṣírí yín ti tú. Ìhòòhò lẹ́wà, so ẹ prefer bí ẹ ṣe ń jiyàn gbé nítorí pé ìran yín ló ń ṣe, bí ẹ ṣe ń pààyàn tí ẹ ń gba ransom, ẹ dẹ̀ mọ̀ pé gbogbo eléyìí at least á kó 80% ààbò ọ̀rọ̀ state police, ẹ dẹ̀ tún bẹ̀rẹ̀ sí gbógun tì. bó bá wù yín kẹ́ ẹ protest bẹ́ẹ̀ ṣe protest nígbà tí Trump tó strike Sokoto, bàbá wa Excellency Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ state police kó dúró. ẹ ti sọ adẹ̀ ti gbọ́. gbogbo àwọn tó bá fẹ́ gbàbọ̀dè lórí ẹ̀ ẹlẹ́dàá wọn gbàbọ̀dè. mi ì fẹ́ máa cause àwọn ọmọ tí wọn ò mọ̀gbà tán ń ṣe tàbí ìyàwó bí wọ́n bá dẹ̀ mọ̀ problem tiwọn nìyẹn, ṣùgbọ́n orí tiwọn fúnra wọn yóò gbàbọ̀dè. Why? ṣé àwọn northerners yìí wọn ò fẹ́ ṣiṣẹ́ àfi wàhálà? kò rọ̀ wọ́n lọ́rùn láti ṣiṣẹ́ ṣùgbọ́n rọ̀ wọ́n lọ́rùn láti gba ransom. kí lẹ rò wípé ó máa ṣẹlẹ̀ tí northerner Fúlàní tó bá padà di ààrẹ orílẹ̀-èdè lẹ́yìn ìgbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá lò sáà kejì, tí wọ́n bá ń bá a lọ bí wọ́n ṣe ń bá a lọ yìí? àwa nígbàgbọ́ ni o, àwa ò campaign o. bẹ́ẹ̀ bá ṣe àgbọ̀dọ̀ sọ̀rọ̀ tí ò ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè ká mọ̀ bẹ́ẹ̀ bá ṣe tó tún dáa ẹ̀ ní ṣe tí ò dáa, àjáde àsọ àbèrè àní kí ló ṣẹlẹ̀. ṣùgbọ́n àmọ̀ wípé bẹ́ẹ̀ ṣe kọ́ wọn tẹ̀ǹka wọn mọ́kànnà yìí ní first time, àmọ̀ pé yóò jù bẹ́ẹ̀ lọ ní second time tẹ́ ẹ̀ retí nǹkan kan lọ́wọ́ wọn. ṣùgbọ́n ẹ̀ tó wá ronú pé wọn ò ní dìbò fún mi, ẹ̀ insist lórí ààbò fáwọn aráàlú nípa state police. tó bá jẹ́ pé ẹ rò pé wọn ò dìbò fún mi ní, ẹ ní ṣe àbí wọn ò ní dìbò fún mi. ibẹ̀ yẹn ni mo padà dì mú. ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká jọ wo àwọn fídíò tí mo sọ tarákùnrin àkọ́kọ́ tó sọ̀rọ̀ nípa Ralimo láàrin ìṣẹ́jú kan. Activities and actions that some congressmen like Ralimo are going to take to Trump, demanding outrageous violations and assaults on who we are as a country, our sovereignty, our integrity, our unity, our internal affairs, our security, the way we live. I couldn't believe it. I could not believe it. This is something Nigeria should condemn without reservation. It appears that this administration has handed over Nigeria to the Americans lock, stock, and barrel. If a team that has come to Nigeria many times, operating under the allegation and the assumption that they are investigating so-called genocide against Christians, can go back, do a lot of work, and then up the ante and go to say to a president who always leans towards a narrow constituency involving the far right of America, and some Nigerians who are apparently very powerful as lobbyists in the U.S., to denigrate Nigeria, pitch us against each other, and virtually turn Nigeria into a colony. That's basically what that is. Okay. What worries me is what appears to be the indifference of millions and millions of Nigerians who know what Nigeria was and is. There are non-Muslims who think this is a good thing for Nigeria. ṣé ẹ gbọ́ nǹkan tí alàgbà ẹ sọ? ó ní gbogbo nǹkan tí Ralimo kọ nígbà tó wá. ó ní gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ètò ààbò wa dáa tá a sì ní ìfọwọ́sowọ́pọ̀, ó ní tó tún jẹ́ irọ́, ó ló kò yẹ kí federal government kó gbàrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ra. ó ní àgàgà lórí genocide pé wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì ṣe gbọ́. àwọn pípù yìí máa mọ òótọ́, ṣùgbọ́n torí pé wọ́n jẹ́ onírọ́, wọ́n á dúró sí orí nǹkan tí wọ́n dúró lé. tí Fúlàní bá ń pààyàn lọ, northerners wọ́n sì máa ń pariwo pé ẹ gbà wọ́n o, wọ́n ti fẹ́ẹ̀ pa àwọn tán o. sọ̀rọ̀ yẹn náà ṣe ẹ̀yin náà wò
ṣóòótọ́ ni máa yìí sọ, ṣóòótọ́ ni ó ń kọ̀ǹdẹ́mù ara ẹ̀ láì ṣe ààrẹ orílẹ̀-èdè wípé ṣe ló dàbí pé wọ́n ti hand over Nàìjíríà lé ọwọ́ US. ẹjọ́ UN tó pa wá pọ̀ kí ni wọ́n sọ, ṣé wọ́n dá sí báwọn aráabí ṣe ń pa àwọn èèyàn? ìbéèrè mi rèé, kí lẹ rí sí arákùnrin yẹn àtọ̀rọ̀ ẹnu ẹ̀? ṣé nǹkan kan náà ni wá? àwọn tí wọn ò rí nǹkan tí wọ́n ń ṣe tí ò dáa, kò rí insecurity, kò sọ̀rọ̀ nípa àwọn terrorist o, àwọn bandit o, kò mẹ́nu lé o. tẹ́ ẹ bá wo interview yẹn tán, mi fẹ́ gbà wá lákòókò ní o. ẹjẹ́ àjọwò ti bàbá àfáà, ẹjẹ́ àjọwò bó ṣe ń le san. bẹ́ẹ̀ bá gbọ́ gbogbo ẹ̀, ẹ gbọ́ state police láàrin, ẹ sì gbọ́ Yorùbá. ìyá ṣe nǹkan. Bafulatani nawa ya kashe, Bahaushe nawa ya kashe, Kirista nawa ya kashe, na kusa da shi ma wasu suka ce shi yasa aka yanke mar koda. Wai, ko ba faɗa ba? To an yi kabila su ɗaya, to ya yanke kodar na kusa da shi balle kai. Kuma har yanzu muna kira ga shugaban ƙasa hattara. Yawa akwai wata magana sai a lafa kaman an huta sai a dawo da ita. Wai aiwa kowace state police. Yanzu wani duk ya ce a ya yarda da wannan mu ma yarda. Kun san cutar da suka mana ai. Wayan yan siyasa fa shugaba Ahmad Bola Tinubu, wayan yan siyasa fa ba su da kirki irin naka. Wayan yan siyasa fa ba su da kirki irin sun Kashim Shettima. Wallahi in kuka ce a yi musu police, idan suka dinga kashe wanda baya siyasa su. To, tun ba su police din ba ma suna kashe mutane. Wancan gurgun tsohon gwamnan ba da bakinsa watakila a tare hanyar da kabilarsa suka yi suka kashe mutane, ko kuna jin sabon gwamna ne ya yi? Ni dai ana wa tunanin ba hannun sabon gwamna. To shi sabon gwamnan da Allah ya bashi gwamnan, wancan gajeren shi ya bashi mulkin? Da wannan gajeren yana ba da mulki ya sauka? To muguntar da kake so ka yi wa wannan sabon gwamnan, Allah ya kunyata ka. Shi sabon gwamnan Allah ya sa ya tsaya akan hanyar Allah. Kar ka yarda su baka tsoro ka ce za ka kawo wa jihar ka rigima. Shi da ya sa jihar tasa rigima, a nemo lokacin da yake mulki wani ɗan fulatan ne ya yi arziki. Biron nawa ya kashe, Bafulatani nawa ya kashe, Bahaushe nawa ya kashe, Kirista nawa ya kashe, na kusa da shi ma wasu suka ce shi yasa aka yanke mar koda. Wai, ko ba faɗa ba? To an yi kabila su ɗaya, to ya yanke kodar na kusa da shi balle kai. Mu a gurinmu fa, a yanzu ɗin fa, ba mu san gaba ba. Ni wannan gwamnan wallahi ya fi mun wancan mugun. Domin ni a gani na yana son zaman lafiya. Jama'a da tashin hankali da zaman lafiya mu wanne muke so? To Allah ka zauna da Filato lafiya. Allah ka zauna da Najeriya lafiya. Allah ka zauna da duniyar musulmi lafiya. Ubangiji mugunta irin su Trump wanda yace shi baya tsammani zai shiga aljanna. Yace shi baya zaton zai shiga aljanna da kansa. Wanda ya ji yaji. Wanda ya ji yaji yace shi ban da shi a aljanna. In kai ma zaka bi shi ku je wuta din, to mu dai Allah ya kare mu. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa. ṣé ẹ rí i pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ múra kó le. àwọn aráabí ti sọra wọn di Ọlọ́run lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹnìkan ló sì gbọ́dọ̀ gé ìyẹ́ wọn. Ọlọ́run dẹ̀ ti yan bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency láti ṣe bẹ́ẹ̀. tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tán, chance wà fún yín láti tún di ààrẹ orílẹ̀-èdè yìí láì ní ọwọ́ àwọn aráabí nínú tí wọ́n nígbàgbọ́ pé àwọn làwọn pọ̀ jù. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ṣe òdodo sí, wọ́n padà san fún yín ní òdodo. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ṣe láì wọn dáadáa, wọ́n padà dúpẹ́ lọ́wọ́ yín
pẹ̀lú ìbò ni o, ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá rí state police yìí ṣe, ẹ ṣe kí 2027 tó dé sáà, ẹ ṣe ní kíákíá. Ó péye nínú ètò ààbò púpọ̀. A kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá nílé, àwọn pípù yìí tí wọ́n tó jáde tí wọ́n ń protest torí tí wọ́n ń pariwo nítorí common simple state police, ṣé nǹkan kan náà ni wá? Ṣé ọ̀daràn lè condemn pé wọ́n fẹ́ ṣe ètò ààbò àbí kò lè condemn ẹ̀? Nínú ọ̀daràn àti ọmọlúàbí, ta ló máa sọ pé òun ò fẹ́ state police? Ìkànnì Jugba Master lẹ tí ń wò wá, Ṣeun Agboola lórúkọ tèmi. Ká má deceive ara wa o, a kì í ṣe nǹkan kan náà. Ó jìnnà púpọ̀, gbogbo nǹkan wa ò dọ́gba rárá, bí sánmọ̀ jìnnà sílẹ̀ ni. Ṣé báyìí la máa bá lọ? Kódà bí Fúlàní àbí Northerners kan bá tún di ààrẹ orílẹ̀-èdè yìí, a wọ̀nú o. Ọmọ Yorùbá, ẹ má sùn, ẹ dáàbò bo ilẹ̀ yín, ẹ dáàbò bo àwọn èèyàn yín. Ọlọ́run á dúró tì wá o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.